Hello. Ẹ̀yin èèyàn mi. Ẹ kú dédé ìwòyí o, kí má ṣe kékeré o. Nígbà tí wọ́n dé church láàárọ̀ yìí, àwọn ṣe mọ̀ pé màmá mi ní branch ó ti ní branch ní Ilé Ifẹ̀. Bó ṣe ní tí Àkúrẹ́ yẹn jẹ́ headquarter tí Ilé Ifẹ̀ yẹn, ta sọ pé kábíyèsí wọ́n kọ́ church fún un, pé kì í ṣe pé every time ló máa lọ sí Àkúrẹ́. Àfi tó bá occasionally ló máa lọ sí Àkúrẹ́. Nígbà tó ti wà ní Ilé Ifẹ̀ ní palace. Torí bẹ́ẹ̀ ni ilé ẹ̀sìn tó ń gbé. Kábíyèsí wá decide pé kó ń kọ́ church fún un. Kó máa lọ bẹ̀. Tó bá fẹ́ ṣe occasion ńlá, wọ́n á lọ sí Àkúrẹ́ lọ ṣe. Ẹ̀tì branch wà ní Ilé Ifẹ̀. Ó ló dé church láàárọ̀ yìí. Pé wọ́n ti sọná sí church. Ọlọ́run tó wá ṣe ni pé ẹnìkan wà tó jẹ́ pé ó wà ní care church. Òun ló máa kọ́kọ́ dé church. Òun ló máa palẹ̀ gbogbo church mọ́. Òun ló máa cleanse everywhere. Kí àwọn èèyàn tó dé àti palẹ̀. Ẹni tó wà láyìíká. Òun ni olùṣọ́ àyíká. Wọ́n ní bí èèyàn ṣe dé church láàárọ̀ lórí pé wọ́n sọná sí. Ó ń tàn kàn jú náà sí. Iná yẹn ti ń jó kí ìyẹn tó wọ bẹ̀. No, ó dàbí pé wọ́n ní àárọ̀ yìí, ó dàbí pé àárọ̀ yìí náà sọ kíní yẹn sí. Wọ́n ní bí ìyẹn kàn ṣe ní, iná rè. Ó ń tàn kàn sọná yẹn sí. Gẹ́gẹ́ bá ṣe gbọ́, ó wá sálọ. Ọlọ́run tó fẹ́ mú wọn. Kì í ṣe pé bóyá wọ́n ti rí mú wọn bẹ̀ tí Ọlọ́run tó fẹ́ mú tó wà lẹ́yìn Naomi. Ní pé kì í ṣe pé ìgbà tí wọ́n wà ní inú ìjọ ni Ọlọ́run lọ lo èṣù yẹn pé kó lọ sọná sí church. Kì í ṣe pé bóyá wọ́n ti sọ pé bàbá òru kan lọ sọná sí ṣe mọ̀ pé Ọlọ́run tó wá ṣe ẹ mọ̀ pé ilé yẹn church yẹn máa jó ráúráú ni. Bẹ̀tẹ̀ Ọlọ́run kò lè ṣe nǹkan kó má fi ààyè ọpẹ́ ẹ̀ lẹ̀. Wọ́n ní ó ṣe sọná sí. Àwọn kan wà. Bàbá yẹn tó kàn dé church yẹn. Wọ́n ní bóyá ó wà láyìíká, bóyá ó dẹ̀ wà ń bẹ̀. Ọlọ́run ló ṣàṣe pé kí bọ̀bọ́ tó wà láyìíká church tó ń tún church ṣe. Bóyá ó kàn rìn sásìkò bóun tí ẹ̀ ti rí bẹ̀ kan tó sọná síbẹ̀ tó ń sọná yẹn sí. Bí iná kan ṣe bí church ṣe gbaná ni. Ìta dúpẹ́ lọ́dọ̀ wọn ní back seat àbí seat bí mélòó nìkan ni wọ́n rí pé ó jóná kan tó pa. Wọ́n dà pé wọ́n tètè rescue. Ṣé tí ẹni ẹlẹ́ni ò bá débẹ̀ àbí tó á kó òru náà lọ sọ sí, Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́. Torí àṣírí kan máa tú ni. Òun àtàwọn ọmọ ogun ẹ̀. Àṣírí wọn kàn máa tú ni. Pé wọn ò lọ ṣe níbi tí àwọn èèyàn máa fi ní jàmbá iná tí ò fi ní affect ẹnikẹ́ni. Ìyanu lọ́lọ́run. Ṣùgbọ́n ṣá ẹni tó ṣe irú ẹ̀. Wọ́n ti ẹ̀ ń béèrè pé ta ni Naomi ṣẹ̀? Ta ni ẹ̀ṣẹ̀? Ta ni Naomi ṣẹ̀? Tó sọ pé òun gbogbo nǹkan Naomi ló fẹ́ máa fọwọ́ kàn láti bàjẹ́. Ọlọ́run ò dẹ̀ gbà fún wọn. Kò sí bọ́n ṣe lè ṣe. Ọlọ́run kàn ń defend Naomi. Ṣùgbọ́n ẹni tó ṣe yẹn, Ọlọ́run nìkan ló máa arrest ẹ̀. Kò tí ẹ̀ ní ìdí pé kán sọ pé kán lọ fọlọ́pàá arrest àbí kán lọ ṣe kíní kan. Ọlọ́run ọba ìyanu nìkan ló máa arrest ẹ̀. Torí kì í ṣe Naomi ló ní church. Naomi kọ́, Ọlọ́run ló ní church ẹ̀. Ẹni tí Ọlọ́run bá lò pé kó kọ́ church. Ìránṣẹ́ Ọlọ́run ni. Òun ti gba blessing ti ẹ̀ báyìí. Bó ṣe kọ́ church fún Ọlọ́run máa kọ́ ilé tòun, ó máa kọ́ ayé ẹ̀, ó máa kọ́ fún un. Á tún ìgbésí ayé òǹtọ̀hún á tún kọ́ sí rere sí mímọ́. Òǹtọ̀hún á wà láàyè fún Ọlọ́run láti máa ṣe mímọ́ àti láti máa hùwà mímọ́. Ọlọ́run á túbọ̀ máa bùkún nínú ayé. Á tún bùkún lọ́run, á tún bùkún ní gbogbo nǹkan tó ń tàn bá dáwọ́lé. Ìbùkún ni fún ẹni náà. Ọlọ́run á túbọ̀ máa kọ́ ilé ayọ̀ fún òǹtọ̀hún, máa kọ́ ìgbésí ayé ẹ̀, á máa tún kọ́ fún un. Bẹ́ẹ̀ ni láti máa ṣe rere àti láti máa tẹ̀síwájú. Ẹ ríran o. Ṣùgbọ́n ìwọ tó sọ pé nǹkan tí wọ́n ṣe fún Ọlọ́run pé kò wọ̀n ẹ́. Ṣé àfi kó lọ bàjẹ́? Àfi kó lọ sọ iná sínú ilé Ọlọ́run.
Òǹtọ̀hún ti sun ilé ayé ẹ̀, Ọlọ́run máa fi òǹtọ̀hún lẹ̀ fún yèrèrà. Òun nìkan bọ́n tí ẹ̀ ṣépè fún, òun nìkan ló máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Ó máa ṣe o. Kéèyàn máa fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀, ẹ rí pé ó lágbára k'Ọlọ́run kó gbà wá. Ìgbà tó wo ṣoṣoṣoṣo tó sọ pé nǹkan Ọlọ́run ò fẹ́ bàjẹ́, Ọlọ́run tó dá ẹ. Torí Bíbélì sọ pé Ọlọ́run dá wa ní àwòrán ara rẹ̀. Ìwọ wá sọ pé nǹkan t'Ọlọ́run dá pé ó bí ẹ nú, kó fẹ́ bàjẹ́. Ṣé ìṣepá ayé ẹ ló fẹ́ bàjẹ́? Ọlọ́run ló lè máa arrest ìwọ tó lọ sọná sí ṣọ́ọ̀ṣì ilé Ọlọ́run. Naomi kọ́ ló ń bá jà o, Ọlọ́run ló ń bá jà. Wọ́n dẹ̀ ní èèwọ̀ ni a kì í bá Ọlọ́run jà. Ìwọ tó jẹun yó tán, tó nínú Ọlọ́run bí ẹ. Torí tó bá ń bínú nǹkan ohun ìní Ọlọ́run, tó ń bínú Naomi bó ṣe wà yẹn, ìní Ọlọ́run ni. Naomi nìkan kọ́ ló ń gbègbè ayé yẹn, Ọlọ́run ló ń bá gbé. Naomi kan ló ń bá gbogbo ètò tí Ọlọ́run ṣe through Naomi, Ọlọ́run ló ń ṣe. Ṣẹ́rù òtí ẹ̀ tó bá yẹn ni. Pé ẹni yìí ta papapapa tí Ọlọ́run ò pa. Ẹni yìí ta lélélélélé tá a lè bá. Ẹni yìí ta ti ẹ̀bínú ẹ̀ títí tọ́lọ́run dẹ̀ nífẹ̀ẹ́. Ṣé èèyàn ò tó bá yẹn lẹ́rù ẹ̀yin ọmọ èèyàn yín ìkà wọ̀nyí? Ìwọ tó rán níṣẹ́ burúkú tó dẹ̀ lọ ṣiṣẹ́ burúkú. Àánú ẹ̀ ṣe mi, ó jẹ́ yá tètè yí padà. Tọ́lọ́run bá nífẹ̀ẹ́, Ọlọ́run á dẹ̀ mú ẹ padà wá sínú inú bẹ́ẹ̀ láti wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Kó dẹ̀ kúkú kó gba Ọlọ́run gbọ́. Olúwa ṣàánú fún mi, dáríjì mi. Kó wá fẹnu ara ẹ̀ confess. Kó fẹnu ara ẹ̀ kó fi gbolẹ̀. Kó sọ pé Ọlọ́run dáríjì mi. Ìwọ ni màá ṣe mí, mo ṣiṣẹ́ yìí. Ẹni báyìí ló rán mi, ẹni báyìí ló rán mi, ẹni báyìí ló rán mi. Kó yá tètè confess o, kó tètè yí padà. Torí aláàánú l'Ọlọ́run. Ó máa ṣàánú fún ẹni. Á dẹ̀ gbà pé kó padà sínú ilé Ọlọ́run. Ó wá máa ṣiṣẹ́ f'Ọlọ́run. Kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sin Ọlọ́run. Aláàánú ni. Ọlọ́run ò bínú. Naomi kẹ̀dẹ̀rẹ̀ tó lérò pé bóyá ó fẹ́ ṣe pé kó bínú, kò lè bínú. Nítorí ohun ìní Ọlọ́run ni. Nǹkan tó rò pé ó fẹ́ bàjẹ́, ilé Ọlọ́run tó fẹ́ lọ sùn. Ara ẹ̀ ló fẹ́ sun ná. Láìmọye ìgbà ó fẹ́ sun ara ẹ̀ síná. Bẹ́ẹ̀ ni. Dídà ti Naomi kan máa sọ pé ìfẹ́ Ọlọ́run ni kó ṣẹ o. Torí mo mọ ẹni tí mo ní. Torí Naomi mọ ẹni tóun náà ni, ó mọ ẹni tóun gbàgbọ́. Pé Ọlọ́run alágbára. Let your will be done. A dúpẹ́ pé wọ́n máa rí ibi ṣe ìsìn láàárọ̀ yìí. Kì í ṣe pé bóyá gbogbo ẹ̀ Ọlọ́run rí fi ojú Sátánì ó fi hàn pé so church yìí ìwọ tún fẹ́ máa ṣe. Kì í ṣe Naomi ló ní church. Ó fi ń ṣakọ torí pé kábíyèsí ti kọ́ ṣọ́ọ̀ṣì fún ẹ. Ṣé kábíyèsí ni? Wọn ò fẹ́ kí ìbùkún Ọlọ́run kó tẹ̀síwájú nínú ayé Naomi. Ṣé ẹ̀yin lẹ fún ní ìbùkún ni? Àbẹ́yìn lẹ sọ́dẹ̀ ní ìbùkún. Fọwí ẹ kàn ṣe ra yín o. Ìpánpá rẹ̀ Ọlọ́run pàjá. Gbogbo nǹkan tó ń bí wọn nù ni pé ìmọ́lẹ̀ ti dé, òkùnkùn láti paradà. Wọn ò lè fẹ́ kó òkùnkùn paradà. Nǹkan tó túbọ̀ ń ṣe wọ́n nìyẹn. Bí Naomi ṣe wà láàfin ìmọ́lẹ̀ ni, ó ń ba gbogbo iṣẹ́ òkùnkùn jẹ́. Ó pẹ̀lú nǹkan tí owú jíjẹ yẹn ṣe wá lágbára sí. Ẹ̀tọ́ Ọlọ́run á gbàjọba lọ́wọ́ wọn, á gbàgbára lọ́wọ́ wọn. Àbí Ọlọ́run kọ́ ni. Ìjà Ọlọ́run kúkú ṣòro gbé, ó nìkan ló máa gbèjà rẹ̀ fún ẹ. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa wa. Amen.